Ma fẹ́ ìchoni. Yo, Charlie, what's up?
Sir, permission to sir. Papa Brown, there's a big money being everywhere.
Some they do back. You don't say back.
On peut faire une minute à tout. Il t'a mis un peu. Many of Anina say, Pony Amefi was a manier. For me, I find Pony Nabutu. Mini will call him here. Now, what shadows per one? Much one, no shadow one. If I get an issue here, it's a border. Cave, you and your mommy. Macaron, it's about a bootom. Shall cause it's a border. Who again in your car and young with small yomopi. She a feet. No, what are the square one? You need your jacket. Ton issue here. Afichi ni afife Africa misani
She many no one ane was there no that's it obayi. No na ko onyo you that's it tomononi ona. No o akpa nye fai. Ake wo fe be me ko bi e. O ka fe wo yi. Ake wo ke be pa wo te. Wa ni be fe ayase. Ko ni won shisho no fe anu wa fe e. Be ya no ojoba. No akpa nye fai. Wo sumo no wa fite me ni yo bi e bi. Ya ke to mo fe am. No wo ba gba me ni serve fai. Ko ni nyama mo fe am no. Be mi na anu no e. Keke oba ti wo benke. Ni agbo. Koni agbene ma fe keshi ya biye koni she yomode yo koni eken awo nya fa ne nya anu pa inu na me no me ni onya mo fe amo anu agbene won anya no mo agbene fe e to dogo na gba shi se ona wa pa nye fa yi nya so ni gbogbo phone e gbe nde e ba je nde call gbe na no ba na wa to be ni phone o da ni to ba ha bo nya ga te ma me wo so mo ju agamene duuruni kosi godi isabodeje ago wo pa fai wona wo ju bla wo fo try ni wo try agbere na se o ba ye ni wo nu ni wo do ni me ni be go na ni to o go ni mo fẹ́ mo ní ẹ̀wọ̀ yìí wọ́n bọ̀ ètò ní àdúgbò apẹ́ ìpè. Your people dey bag the take. Ọ̀nà ọ̀gbọ̀gbọ̀ tẹ́ ní ọ̀gbọ̀n yìí. They bag the take. They take my feed. They take the feed and they spend. Nípa yẹn wọ́n ní ìlú wà yé ẹ̀ ẹ̀yẹ̀ ẹ̀ ṣe àfi lọ́kọ̀ ọ̀tá ṣe àti nímọ̀dé àwọn àmú ìyá bí ekú ni wọ́n mọ̀ ní wọ́n tọ̀ ọ̀rẹ́ wọn ìgbà wo bí ẹ̀sọ̀ ìgbà wo bí ẹ̀sọ̀ ẹni ilẹ̀ akẹ́ akẹ́nu ẹ̀bà gbogbo lọ́bẹ̀ ayé dàdí dọ́gọ́dọ́gọ́ lóní nà wà ká lóní nà wà ní ìṣìbí kẹ́ mọ̀ fíàmù àtàyèkò mọ̀ fíàmù àtàyèkò kàákèṣì káàbò dáa anáfànà wọ́n ká yẹ fà ilẹ̀ ẹ̀ṣin bá anáfànà àmù. Ni makalo ega wo fe ba yi no en pa ne fa ko ni wo fe wo bule to ye shi ba bo mo no fe no fi ye shi ba be fa ne do pa na wo bo a ni go to e ba do ago so ni ba ni de ma ni alu mo pe mo no ba bi mo no ni o ke ji o ya todo oyin baji wo emo be ni wo fe wo nunu e yala wo ha man bi ni ji te mami de ake afile tutu e fe bromo ni mo ba ha wo ba sha ni mo bromo na no ko ba si ake ni mo de jesu ake sani wo yi wa fi e wo nene osani ni menu ke alo menissimo ofe osan mi da ko fe mo si ni yo ni ma ke mo fe mo ji ofe tema o te mo ko da fi tema ni wo fe tema eye ni wo ni me wo na me ameba amete still eye kadi mene ese wo no ní àwọn fi àlóko nítorí èho ẹ̀ ní wọ́n fè ní wọ́n yà yìn fèrè náà fè ní èho ẹ̀ títí dáné ọ̀bá fè lóní ẹ̀yàjà ọ̀bá pànífà yìí wọ́n bọ̀mọ́dé akẹ́sàn ní wọ́n pẹ̀ ní kẹ̀kẹ́ ẹni máa yà kẹ́ni bí ẹ̀ ní àti ìṣẹ̀wọ́ tọ̀wọ̀ ọ̀bá pápá ní wọ́n bu ní tẹ́jú lóko tó wọlé jẹ́ bàbá náà wọ́n pàmò bí fà yìí.
kaji wo ma ja se me ko ni wo fe no go e ni na le ya ke ni no ju wo ka wo to ke ani si wo to ke ha no wa aloko no ka di ni kra bo ke be na che la wo lo ni ko to bi e ate me le fe neke ba be ni yo wole ko ta ba be ni mi ni to ni ke wo ba be ni to ni mi ni wo o ka me fa yi ene akaba ye bi kokoko si no ni yo ko ba ke ni bi ade wo dutu mo ke ni bi ne ba ke ni bi wote bi mo ke wo ma bi ma mo sa lo pale temame ete suwa gete ne ni na ke temame nye ko mo de nye pa ne nyani ni na ke bien ne ma bi amini do ni na ke mo fe ba shake e ba we school wọ́n yìí ní wọ́n ayé abọ́ àná níbi ẹ̀ àti ẹ̀nùmọ̀ kàṣà fi ìgbọ̀mọ́ pọ́ńpẹ́lẹ̀ sẹ́ni ọ̀kẹ́ máa ní wọ́n náà tẹ̀ màmí náà bẹ tẹ̀ àná kẹ̀kẹ́ àbẹ̀rẹ̀ wọ́n mọ̀ fẹ́ wọ́n tọ̀ fàṣà kọ̀ bráyìn ní bá àbáwò máa kẹ́kọ̀ọ́ ní wọ́n súnmọ́ ní ìdí bàbá náà mọ̀kọ́ bẹ́ẹ̀ mọ̀kọ́ àkànú pọ́ńpẹ́lẹ̀ báyìí lórí pẹ́ ní wọ́n tó wọ̀ di ẹ̀kọ́ ló fẹ́ mọ́ koni wonye waka woma womas kabo ko yodo ko le yin ko nje si ni akise ko wonye be no ya ni da ni se ko ake nye fanye nye ka biete nye ka bieba ka Nigeria bi po eba na ka ko ba taka ni so ake te ma me o ba wi ni ye ro ko One and human down. If I can Nigeria say a boy, take the boy, I'm a young so I get many get quite bonny mommy. Ye tell the one of fear. It's a near the taco near while nature. We all a cow of fair one inch pepe. Bogo, Akabi, care a little on a meton, a chiabenka, Connie Atakiam. Ṣé jẹ́mu yẹ máa nù lọ onídùúgbò yẹ yóò mọ̀ wòlò yẹ ọ̀fẹ́ wọ́n mọ̀ mọ́dá kẹ wọ́kọ̀ bá tún ní tọ́à ló wà ní abá. Adẹ́nẹ́ ọ̀pá yẹ fàyà mẹ́rin sẹ́bọ̀ náà ní sẹ́bọ̀ ọ̀ mìíràn ní yá pẹ̀tẹ̀ ṣẹ̀yẹ àmì sí o. Àbí sí wọ́n gánà. Ọ̀pá yẹ fàyà tẹ́jà lé lọ ó nà lọ́kẹ̀t kó rẹ̀. When you know, a look at the I'm a force man, go up and